ẹ wo adúrú aṣọ ológun, nǹkan ìjà àti àwọn egbògi olóró tí wọ́n gbà ní ọwọ́ àwọn agbésùmọ̀mí lẹ́kọ̀ọ́ ó ní wọ́n tò kalẹ̀ yẹn. New uniform tó yẹ pé tó bá kó gbogbo ọ̀dọ́ inú ìlú jọ tó bá ń pín military uniform yìí fún wọn lẹ́yẹ kọ̀ọ̀kan ó máa tó àtiṣẹ́kù tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti rán sínú ṣaṣaṣaṣa tó ń gbé wá sí ìlú Èkó. Military uniform tuntun Rẹ̀mí Tinubu ò sí nínú ìlú kò dá sí o òun rèé ẹ wo ṣe ti rí yẹ́rí military uniform ni wọ́n rán tí wọ́n kó sínú ṣakáṣaká. Kì í ṣe ọwọ́ military àwọn army ni wọ́n ti gbà o, kì í ṣe ọwọ́ sójà ni wọ́n ti gbà o, kì í ṣe ọwọ́ ọmọ Yorùbá ni wọ́n ti gbà o, ọwọ́ àwọn agbésùmọ̀mí Sudan tó wọlé ní ṣáàdì ọwọ́ ni wọ́n ti gbà pẹ̀lú nǹkan ìjà tó tó wọ̀nyí àti àwọn egbògi olóró tó wà nínú pálí ó lẹ́ ń wò yẹn ní ìlú Èkó. So ẹ̀yin tẹ́ ẹ máa ń béèrè wípé ṣé kìí ṣáà ṣe Èkó ló ti ṣẹlẹ̀, ó dáa Èkó ni wọ́n ti gbà, wọ́n ní they are foreigner ṣe ń gbọ́. They are occupy the car. Wọ́n kún inú ọkọ̀ bám, ọkọ̀ tí ẹ wò ó ṣe ti rí tírọ́ọ̀kì tó wà ńlẹ̀ yìí, tírọ́ọ̀kì tí wọ́n páàkì jọ yẹn, ọkọ̀ Dangote yẹn inú ẹ̀ ní ok bí àkìṣe ti Dangote tírọ́ọ̀kì tẹ́ ṣáà wò iṣẹ́ ti rí tírọ́ọ̀kì yẹn inú ẹ̀ ni wọ́n ti offload ẹ̀. Inú tírọ́ọ̀kì yẹn inú ibẹ̀ ni wọ́n ti kó military uniform tuntun gidi tó tí wọ̀ rí inú ẹ̀ ni wọ́n ti kó. And to start akara business doesn't take a lot of money. To start roasting corn, or somebody even said about grant, you see they're saying that cooling. We didn't give them a loan, we gave it to them as a grant. So we've encouraged Nigerians as best as we could. What is within our hands, I have given, and I keep giving. Doesn't take much. And those we didn't give them a loan. I remember giving for TB when I heard so we encouraged Nigerians as best as we could. Breast cancer, I gave $1 billion. To food malnutrition, I gave $500 million. So those are the things we've been doing to making sure we can make sure that whatever somebody even said about grant, you see they're saying that cooling doesn't take. So in agreement, we didn't give them a loan. We gave it to them. Social investment we have in education, giving a little bit of scholarship, ICT training, within our hands. So and all those are things, and we're still open. And those are the things we've done. I remember giving for TB when I heard there's so much TB cases. I gave $2 billion. Whereas the average man is breast cancer, I gave $1 billion. So I like the idea food, malnutrition, I gave $500 million. So those are the things we've been doing and making sure we can make sure that whatever this government is trying to tell Nigeria, that it will see the light. Don't give up. So in agreement we've done in social investment we have, in education we've given a little bit of scholarship, ICT training, and with NIDA. So, and all those are things, and we're still open, still want to do more. The narrative has really changed, to China. Whereas the average man is supposed to have hope. So I like the idea that Mr. President said this is the renewed hope agenda. We have to renew our hope. And that's how we renew our hope. And that's what I have to tell Nigerians. They don't give up. Just keep. We're a very proud nation. Just keep on pushing. You are a very proud of nation. Abi, wọ́n ní kẹ́ ṣáà fọkàn sí pé renew hope. Just go and start akara business. Ẹni tó Rẹ̀mí Tinubu ṣó rí fídíò yìí? Ṣé o rí? Ṣé Rẹ̀mí Tinubu rí àwọn tí wọ́n fẹ́ wá da igbá àkàrà dídín nù? Àwọn ló wọlé yìí o. Igbá àkàrà tí ará ìlú fẹ́ máa dín, àwọn tó fẹ́ wá dànù lélẹ́yìí. Ọ̀nà má jẹ́ kó ja epo gbígbóná jó ẹlòmíì lórí. Ṣé ẹ rí wọn bó ṣe ń wọlé? Ṣé ẹ rí wọn? No. Kí ló dé tí Rẹ̀mí Tinubu ò sọ̀rọ̀ sórí eléyìí? Àwọn tó fẹ́ wá da igbá àkàrà tẹ́ ní ká máa dín àti kúlínkúlín.
in fact wọ́n get business yẹn o business yẹn wà ó no wọ́n get ará ìlú this time around o big time wọ́n get ará ìlú go and start business àkàrà díndín àti kúlíkúlí àti àgbàdo sísun wàláì business tó tẹ̀ kò náyàn ní nǹkan kan ni business tó simple jù ni kò yẹ kí a tiẹ̀ rí ẹnìkan tí ìbọn máa wọlé sí lára o gẹ́gẹ́ bí a ṣe ń sọ wípé ilẹ̀ Yorùbá náà ń pè bí agbésọ́wọ́ gidi ni bákan náà ni ọ̀nà àbáyọ ti dé fún gbogbo ọ̀dọ́ inú Nàìjíríà o wọ́n ti bá yín wá ọ̀nà àbáyọ o Renew Hope wọ́n ti wá ọ̀nà àbáyọ fún yín o Olúrẹ̀mí Tinubu wọ́n ti wá ọ̀nà àbáyọ wọ́n ní kẹ́ ẹ lọ dín àkàrà o ẹ lọ dín àkàrà wọ́n ní àkàrà ló kàn báyìí wọ́n ní kí gbogbo ọ̀dọ́ inú ìlú kí wọ́n lọ dín àkàrà wípé ẹ̀yin tẹ́ ń kọ̀ǹpléènì pé kò síṣẹ́ ríṣẹ́ ṣe wọ́n ní kẹ́ lọ dín àkàrà wọ́n ní owó àkàrà díndín wọ́n ní kò pọ̀ kò ń náyàn lówó tó pọ̀ wọ́n ní àkàrà díndín wọ́n ní owó ẹ̀ ò kò tẹ̀ tó nǹkan kan wọ́n ní pínísí ni kì í ṣe owó tó gara tó pọ̀ jù wípé àti àgbàdo sísun tà náà wọ́n ní owó ẹ̀ náà ò pọ̀ kò lè ná yín lówó owó tí ẹ kàn fẹ́ ná ò ju pé kẹ́ ẹ ra ẹ̀wà bó tẹ̀ ju ẹ̀wà ike ọ̀dà gan ti pọ̀ jù ẹ̀wà agolo méjì wọ́n ní tẹ́ ẹ bá rà á bẹ̀rẹ̀ sí í ṣe òwò àkàrà díndín bẹ̀rẹ̀ sí ní dín ta àgbàdo náà sísun wọ́n ní kò náyàn lówó Rẹ̀mí Tinubu ló sọ o wọ́n ní ọ̀nà àbáyọ kan tó wà fún yín nìyẹn wípé nítorí àwọn ti ná owó gidi nínú Renew Hope Initiative wọ́n ní owó táwọn ti ná wọ́n ní kò kéré ẹjọ́ ibo ni wọ́n ná owó sí o àwọn òwò ni wọ́n ná owó fún o ṣe rí pé òun náà báyìí kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ o odidi ìyàwó pírẹ́sídẹ́ǹtì odidi ìyàwó ààrẹ orílẹ̀-èdè wọn ò mẹ́nu bà bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nínú ìlú o kò mẹ́nu bà ìkọlù tó ń ṣẹlẹ̀ o àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n wọ igbó lọ ẹlẹ́ṣọ́ ààbò ìrù ẹkùn nígbà tí àwọn ìjọba tán ti fẹ́ẹ̀lì aṣọ́gbó ìwọ ni ológun ìwọ ni ọlọ́pàá kò sí èyí tó rí ìkọ̀kọ̀ ṣe ìrù ẹkùn wọ́n gbìyànjú láti wọnú igbó Old Ọ̀yọ́ National Park ibẹ̀ láti gbọ́ ìròyìn ẹ̀ ń tẹ́ bá wà lórí ètò wa ní alẹ́ àná nígbà tí ìròyìn yẹn tó wa létí a sọ fún wa wípé tílẹ̀ bá mọ́ àá máa bọ̀ bí gbogbo ẹ̀ bó ṣe jẹ́ wípé ilẹ̀ ti ṣú nígbà tá à ń ṣètò lánàá ṣùgbọ́n nígbà tí ilẹ̀ mọ́lé ní àti rí wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tá a rí lálẹ́ àná yẹn bẹ́ẹ̀ náà ni a fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ wọ́n ṣe ìkọlù sí ìrù ẹkùn security network nínú igbó Old Ọ̀yọ́ National Park níbi tí wọ́n ti fẹ́ lọ rescue àwọn ọmọ tí wọ́n jí kó wọbẹ̀ lọ tó dẹ̀ jẹ́ wípé inú igbó yẹn náà ni àwọn agbésùmọ̀mí ni wọ́n jókòó sí tí wọ́n ń ṣòro bí agbọ́n a sọ fún wa wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti wá dájú gbangba báyìí wípé àwọn adarí inú ìlú yìí wọ́n ní ọwọ́ sí ètò ààbò tó mẹ́hẹ àwọn agbésùmọ̀mí wọ̀nyí wọ́n mọ̀ ń pa wọn torí tí wọn ò bá mọ̀ ń pa wọn ni kò yẹ kí ó le tó léyìí ṣé ẹ ti wá rí wípé ọ̀rọ̀ ètò ààbò inú ìlú tó mẹ́hẹ yìí àwọn adarí àwọn náà ló ń lò wọ́n ìrù ẹkùn security network olóyè Sunday Adéyẹmọ Igboho Osha ìkọ́kọ̀ òkè ń kọ́ ọmọ ejò lẹ́sẹ̀ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí torí èròǹgbà rere lẹ ní fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tẹ́ ẹ bá wo sàkún bí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ẹ wá rí wípé àwọn tó jẹ́ adarí wọ̀nyí àwọn náà ló ní wọ́n àwọn ni wọ́n po lè kó wá jà àwọn ni wọ́n po lóko kó wá mu eléyìí tó ṣẹlẹ̀ yìí ó ti fi pe àkíyèsí gbogbo ẹlẹ́ṣọ́ ààbò ìrù ẹkùn ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò mìíràn nílẹ̀ Yorùbá ni wípé àràbà túra mú odò ń gbárèrè pé ká túbọ̀ túra mú káàwa náà ká túbọ̀ re-strategize àwọn ìyá wa kan ń pè wọlé lórí ètò lánàá níbi tá a ti ń ṣètò wípé àwọn fọ́nrán eléyìí tí ìrù ẹkùn security network tó ń ṣe
tí wọ́n bá ń wọnú igbó lọ yẹn wọ́n ní kò necessary. Gbogbo náà la máa mẹ́nubà lórí ètò lénìí wípé ẹ jẹ́ kí a ṣe àwọn nǹkan tí a fẹ́ ṣe tán, tàbí ká ti rí dájú wípé àwọn nǹkan tá a ṣe àwọn Fúlàní wọ̀nyí a ti rí wọn lé nílẹ̀ Yorùbá ká tó máa da fọ́nrán síta wípé àsìkò tí ẹ̀ ń wọnú igbó lọ gẹ́gẹ́ bí security mi ò rò bóyá ó necessary láti máa kó àwọn fídíò wọ̀nyẹn síta náà lójú ẹsẹ̀. Ẹ jẹ́ kí a tú àwọn ọ̀nà tí à ń gbà tàbí àwọn nǹkan tá à ń ṣe jẹ́ káwa náà ká gẹ́gẹ́ bí àṣà olóyìnbó wọn ní kẹ́yìn rí strategize. Ẹ jẹ́ kí a mú àwọn nǹkan tá a bá ń ṣe tá a bá rí pé ó lè fa ìpalára fún wa, torí àwọn agbésùnmí tẹ́ ẹ lọ ń bá wọ̀nyí àwọn náà wà lórí ayélujára, wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá ń lọ ẹ má ṣe fọ́nrán síta láti fi hàn wọ́n wípé a ti ń bọ̀ lọ́dọ̀ yín o. Kò tẹ́ ẹ yẹ kí wọ́n mọ̀, kò tẹ́ ẹ yẹ kí wọ́n fún wọn lára rárá àtọ́ tí wọ́n á fi wọlé sí wọn lára ni. Kò yẹ kí wọ́n fún wọn lára. Ẹ má ṣe fídíò, ẹ̀yin ẹ kọ̀ wọlé sí wọn lára. Ẹ ṣe àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ jẹ́ ká rí dájú wípé àwa náà á dira dáadáa. Àwọn náà ń dira o, kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ló ń lo tìbílẹ̀ o. Àwọn Fúlàní tẹ́ ń wò wọ́n yẹn àwọn náà ń dira o. Wọ́n ní díẹ̀ ọmọkùnrin ò tó o. Àwọn nǹkan tá a bá rí tá à ń ṣe tó lè fa ìpalára, àwọn kùdìẹ̀kudiẹ àwa náà á ti máa mú àwọn ọgbọ́n kọ̀ọ̀kan jáde, á ti máa kẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. Àwọn nǹkan tó bá kù fún wa tá a rí wípé ó lè fa ìpalára tàbí ibi tó kù díẹ̀ sí, àwọn nǹkan tó kù káàtó, ẹ jẹ́ káwa náà ká fi ọgbọ́n sí i, ká fọgbọ́n ṣe àní dààmú. Bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa lórí YouTube, lórí Facebook ẹ káàbọ̀ sórí ètò wa, lórí TikTok à ń kí yín o. Bàbá wa wọ́n ní ọ̀rọ̀ àkàrà lélẹ́yìí ni tí wọ́n ń pààyàn ayé yín á da bá a ṣe rí nìyẹn o. Olúrẹ̀mí Tinubu òun ló sọ̀rọ̀, ó ní kí wọ́n lọ máa dín àkàrà. Ó ní kí àwọn ọ̀dọ́ kan lọ máa dín àkàrà. Ṣé ọ̀rọ̀ àkàrà ló kàn yìí? So ẹ ti wá rí pé àwọn eléyìí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Ẹ fi mọ̀ wípé ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí sẹ́ àní a challenge gbogbo wọn tí wọ́n bá sọ wípé àwọn ò mọ̀ ń pa ẹ̀, tí wọ́n bá sọ wípé bí ọ̀rọ̀ ìpànìyàn, ìjínigbé, àwọn Fúlàní agbésùnmọ̀mí tó wà nínú Nàìjíríà tí wọ́n ń ṣòro bí agbọ́lé ní, tí adarí bá lóun ò mọ̀ ń pa ẹ̀ kí wọ́n jáde. Tó bá dá wọn lójú pé àwọn ò mọ̀ ń pa ẹ̀ o, pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o kò sí ọwọ́ àwọn níbẹ̀ o, kàn jáde kí wọ́n sọ. Ẹ rí i pé ọwọ́ wọn náà lè máa bá ń bẹ̀. Àwọn ni wọ́n á polè kó wá jà, àwọn ni wọ́n á ti polóko kó wá mú. Wọ́n ń pa ará ìlú, ẹ̀yin ní kí wọ́n máa dín àkàrà. Ẹ ní kí àwọn ọ̀dọ́, wọ́n ní ọ̀dọ́ òríṣẹ́ ṣe, kí wọ́n lọ máa dín àkàrà tà, tàbí kí wọ́n lọ máa sun àgbàdo tà, tàbí kí wọ́n máa ẹ jẹ́ kí n play fídíò yẹn ká tó tẹ̀síwájú. Gbogbo ala ti rí àwòrán ní bí security ìró ẹkùn network bí wọ́n ṣe kọlù wọ́n, bí wọ́n ṣe ìkọlù sí wọn. Ẹ ti wá rí wípé ọ̀rọ̀ ètò ààbò, ẹ mọ̀ wípé àwọn adarí wọ̀nyí àwọn ló mọ̀ ń pa ẹ̀. Ṣé ọmọ Rẹ̀mí Tinubu tó wà l'Amẹ́ríkà yẹn ṣàkàrà ló ń dín bẹ́ẹ̀ ni? Ṣèyí Tinubu ṣàkàrà ló ń dín ni? Ṣadé Tinubu tó fi jẹ woman leader tí wọ́n fi jẹ olórí gbogbo ìyálọ́jà ìyálájé, ṣé àkàrà ló ń dín tà ni? Rẹ̀mí Tinubu ṣàkàrà ló dín tà tó fi débí? Àwọn òbí tí wọ́n ti náwó, tí wọ́n ti nára, wọ́n ti ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù láti tọ́ ọmọ sílé ìwé. Wọ́n ní lẹ́yìn tí ọmọ yín bá jáde iléèwé kí wọ́n lọ máa dín àkàrà o. Wọ́n láwọn ti gbìyànjú, àwọn ti kówó kalẹ̀, àwọn ti ṣe renew hope, òun ti ná ó níbìkan tó ń kó 2 bílíọ̀nù kalẹ̀. Ẹ bèrè wípé àwọn wo ló kó owó yẹn fún? 2 bílíọ̀nù tí Rẹ̀mí Tinubu lòun kó kalẹ̀ yẹn, àwọn wo ló kó fún? No, àwọn wo ló kó fún? Kì í ṣe ara wọn ni wọ́n ń kówó fún ni, kì í ṣe political party yín lẹ̀ ń kówó sí ni. Ṣebí ó ra ọkọ̀ 7.7 bílíọ̀nù fún women leader
ṣe ara rí ní òpù náà nìyẹn. Ẹ jẹ́ ká play fọ́rọ̀ ibi tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìlú ẹkùn ká tó wá play Rẹ̀mí Tinubu fún wa kẹ́ ẹ bá wa gbọ́rọ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu ìka ènìyàn o. Ọlọ́run ní kéèyàn ti tiẹ̀ kọ́ dára o. Ṣé nǹkan kan wà lẹ́yìn mi? Ọlọ́run ní kéèyàn ti tiẹ̀ kọ́ dára o. Gbogbo ọ̀rọ̀ ṣòro bẹ́ẹ̀. This is the one. Orin tí wọ́n ń kọ nú fọ́ fídíò yẹn ó máa fi fún wa ní copyright. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ nínú fídíò yẹn náà ni wípé bàbá wa brọ́dà wa tẹ́ ń wò yìí wọ́n wà lára àwọn tí wọ́n jọ wọnú igbó Old Ọ̀yọ́ National Park lọ. Wọ́n wà lára àwọn ìró ẹkùn security network. Wọ́n ní ọpẹ́lọpẹ́ tí àwọn ti jẹ àjẹsára. Ọlọ́run ló ní kí àwọn ti gbé nǹkan lura káwọn ti lo nǹkan dáadáa kó ti jẹ jíjẹ kí wọ́n ti mu mẹ́mú wípé nǹkan tó kó àwọn yọ nìyẹn. Ṣé ní kí gbogbo àwọn ara wọn tí wọ́n ń ṣó yẹn àwọn ibi tí ìbọn ti bà wọ́n nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kó wọlé. Wọ́n ní ọpẹ́lọpẹ́ wípé àjẹsára tí àwọn ti lò ni kò jẹ́ kí àwọn ìbọn tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n yìn fún àwọn kò jẹ́ kó wọlé. Ṣé wá rí wípé àwọn ọ̀rọ̀ tá à ń sọ fún wa láti ọjọ́ wípé ẹ lọ dira dí ọmọkùnrin òdẹ̀ wá tó torí lára wọn a rí àwòrán kan tó jáde síta níbi tí wọ́n ti so nǹkan mọ́ arákùnrin yẹn lẹ́sẹ̀ lára àwọn ìlú ẹkùn security network tí ìbọn bà wọ́n ṣùgbọ́n ó dẹ̀ pẹ́sẹ̀ ló ti bà wọ́n. Ẹ ti wá rí wípé díẹ̀ ọmọkùnrin ò tó ẹ túbọ̀ dira fún wọn. Ẹ jẹ́ káwa náà ká lo ọgbọ́n ká fi ṣe nǹkan tó wà nílẹ̀ yìí. Ṣíṣe fídíò ẹ bá wa mú yẹn kúrò. Àmọ̀ràn ni o àpàṣẹ o àwa kọ́ ló gbé ìró ẹkùn sílẹ̀ o àwa kọ́ ló approve ìjọba ló approve ẹ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ràn ọmọdé tiwa lórí ìkànnì yìí tẹ́ ẹ bá ní kó ìmọ̀ràn wa dànù tẹ́ ẹ bá ń wọgbó lọ ẹ má ṣe fídíò. Ṣíṣe fídíò yẹn mi rò bóyá ó necessary láì tí achieve àwọn kan tá a fẹ́ achieve láì tí kó àwọn ọmọ jáde àwọn tí ẹ fẹ́ lọ bá in fact intelligence títí wọn gan ó ju títí wa lọ. Wọ́n ní àwọn intelligence láàrin ìlú nínú ìjọba láàrin local government láàrin ìpínlẹ̀ láàrin federal gbogbo ibẹ̀ ni wọ́n ní àwọn agbódegbà sí. So àwa náà tá a bá wá sọ wípé a fẹ́ lọ kojú wọn ẹ má ṣe fídíò síta. Ẹ ṣe okay ẹ lè ẹ gbé kámẹ́rà dání mi rò bóyá ó wá necessary láti da àwọn fọ́nrán wọ̀nyẹn síta ní immediately láì tẹ̀ ẹ̀ tí ì gba àwọn ọmọ kalẹ̀ láì tẹ̀ ẹ̀ tí ì achieve àwọn nǹkan tá a nílò. Fúlàní pọ̀ ńlẹ̀ Yorùbá o kò sí ìpínlẹ̀ tí wọ́n wà inú igbó Ọ̀yọ́ nìkan nìyẹn o wọ́n wà ń Ṣakí ẹ mọye igbó tó wà lọ́yọ́ inú igbó Old National Park nìkan nìyẹn tẹ́ ń wọ̀ lọ yẹn wọ́n pọ̀ káàkiri Ìsẹ́yìn Ìgbẹ́tì Làlátẹ̀ lóríṣiríṣi àwọn ìlú Igbó Ọ̀rà ẹ mọye igbó tó wà ní ìlú Ọ̀yọ́ ká má tẹ̀ tí bọ́ sí ìpínlẹ̀ ibòmíì. Àwọn fọ́nrán tẹ̀ ń ṣe yẹn àwọn tó wà lẹ́kìtì tó wà lóńdó tó wà ní gbogbo ìpínlẹ̀ tó kù nínú gbogbo Nàìjíríà lápapọ̀ ni wọ́n ń rí wọ́n á dẹ̀ máa contact àwọn náà ló kó wọn síbẹ̀. Àwọn ìjọba tó kó wọn síbẹ̀ gan àwọn náà wà pẹ̀lú yín tí wọ́n ń wo àwọn fídíò tẹ́ ń ṣe àwọn náà láti máa sọ fún wọn wípé ẹ wò wọ́n ti ń bọ̀ wọ́n wà lọ́nà o bó tẹ̀ jẹ́ wípé bóyá kì í ṣe ọjọ́ tẹ́ ẹ wọ ọbẹ̀ lọ ni ẹ dá fídíò yẹn síta ṣùgbọ́n ẹ ṣe fídíò síta wípé ẹ ti lọ síbẹ̀ mi rò bóyá ó necessary ẹ má bínú o tẹ́ ẹ bá lè mú ìmọ̀ràn wa àbí tẹ́ ẹ bá lè gba àmọ̀ràn wa tẹ́ ẹ bá sọ wípé kí ló ń ṣe ọmọdé yìí ọmọ kékeré ló ń ṣe ẹ́ mi rò bóyá a nílò fọ́nrán níbi tá a bá dé yìí láì tí gba àwọn ọmọ sílẹ̀. Fúlàní pọ̀ ńlẹ̀ Yorùbá wọ́n pọ̀ káàkiri ọ̀rọ̀ lẹ bá wa gbọ́ lẹ́nu ọ̀kan lára àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí ìbọn bà yẹn àdúpẹ́ wípé kò jù yẹn lọ
wípé kò wọlé sí wọn lára. Lágbára Elédùmarè, ààbò Ọlọ́run á wà lórí ayé gbogbo wọn pátápátá. Bí wọ́n bá ṣe ń lọ, wọ́n máa lọ re, wọ́n máa bọ̀ re, torí èròǹgbà rere ni wọ́n ní láti lè rí pé ilẹ̀ Yorùbá kí ètò ààbò wà ń bẹ̀. Ṣùgbọ́n tá a bá ń ṣe, ẹ jẹ́ ká máa fọgbọ́n ṣe, àní dààmú. Jẹ́ ká fi fọ́nrán yìí sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu First Lady. Wọ́n ní kẹtùálè ẹ káwọ́ sókè. Wọ́n ní ìyá, na your mama be this yo, na your mama be this yo, you no get another one. Wọ́n ní màmá yín ti sọ̀rọ̀. Wọ́n ní wọ́n ti bá yín rí ọ̀nà àbáyọ gbogbo ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin APC, ẹ̀yin tẹ́ ń túálè màmá o. Ọmọ Yorùbá ló wà ń bẹ, ọmọ olódò idẹ ni. Wọ́n ń ṣèlú gidi o, in fact ní problem. Wọ́n ní wọ́n ti bá yín tó dáadáa, wọ́n tó lókè, wọ́n tó láàrin. Wọ́n ní àkàrà ní kẹ́ ẹ lọ dín, go and be frying àkàrà ta o. Wọ́n ní wọ́n lọ fún wọn lówó kan fi ṣe transport àbí kí lọ́nà fi ṣe 1 billion tí wọ́n gbé kalẹ̀ nílé Ifẹ̀. Kí ni wọ́n fi ṣe? Ara rí ní òpù náà nìyẹn. 1 billion tí wọ́n fún ọ̀ ní rìṣà. Àbí ẹ ti gbàgbé ni tí wọ́n ní wọ́n fún wọn ní yunifásitì ń bẹ̀ kán fi ṣe ọ̀nà. Òun dà. Ara rí ní òpù náà nìyẹn. Wọ́n káǹtì yẹn náà mọ̀ wípé àwọn ti fún ará ìlú lówó. Tá àdẹ̀rí nǹkan tí wọ́n fi ṣe, owó ti wọ voice mail. Ó sọ, ó ní àwọn kinní kan, àwọn malnutrition, àwọn kinní ó ṣàka gbogbo ẹ̀ kalẹ̀, àwọn fún owó níbẹ̀. Ìdí tí àwọn fi keep on pushing yẹn wípé káwọn ṣàṣerì níwò òpù yìí kò ní òye owó tẹ́ ẹ fẹ́ pín. No amount of money. In fact, kẹ́ ẹ pín tírílíọ̀nù tó o bá ti sí ètò ààbò, òfo ni, zero ni. Tó o bá ti sí ètò ààbò, àwọn nǹkan tó mú kí ètò ọrọ̀ ajé kí ìlú dá, tẹ́ ẹ bá ti ṣe, kẹ́ ẹ máa pín owó kiri ojú ilé gan kò lè yọ. Tí iná ò bá sí nínú ìlú, kò ní iye owó tẹ́ ẹ fẹ́ pín tó fẹ́ hàn. Tí ètò ààbò ò bá ti sí, òfo, ẹ fail. You all fail woefully. Ẹ fail. Ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò, ẹ ń sọ̀rọ̀ lórí ẹpín owó. So ara àwọn women leader tẹ́ ẹ ra ọkọ̀ 7.7 billion fún, ara wọn yẹn náà, ara Renew Hope náà lẹ fẹ́ kà sí o. Àbí Renew Hope náà nìyẹn o. Ṣé ọkọ̀ tẹ́ ẹ rà sílẹ̀ yẹn, ṣé mẹ̀kúnnù ló ràn lọ́wọ́? Ṣebí pátì yín lẹ ra ọkọ̀ sí kán fi máa kó àwọn èèyàn lọ sí kàmpéènì. Ìyẹn náà, ìyẹn ni ará ìlú ti fẹ́ rí jẹ. Ìyẹn ni iṣẹ́ tó yẹ kẹ́ ẹ pèsè fún ọ̀dọ́. Ẹni ẹ ti fún wọn ní student loan. Ṣé owó lẹ fẹ́ yá ọ̀dọ́? Àwọn ọmọ ilé ìwé, òkè tó bá jáde ilé ìwé, owó tẹ́ yá wọn yẹn, ibo ni wọ́n ti fẹ́ ṣe iṣẹ́? Ibo ni wọ́n ti fẹ́ ṣe iṣẹ́? Àwọn fọ́rínà ló ń wọlé yìí o. Àwọn Ṣáàdì, Sùdáànì, Senegal tẹ̀sí mẹ́, Nìjẹ́ẹ̀lì, gbogbo wọn ni wọ́n wọlé yẹn o. Tí wọ́n dẹ̀ ń kó ìbọn, ọta ìbọn, wọ́n ń kó wọlé. Ẹ̀yin dẹ̀ wà lórí Renew Hope. Is there any hope fún ọmọ Yorùbá, fún ọ̀dọ́ ilẹ̀ Yorùbá nínú wọn Nàìjíríà, nínú Renew Hope initiative tẹ̀ ń ṣe? Ṣé Renew Hope lélẹ́yìí ni àbí Renew ṣege? Ẹ̀yin tẹ́ ń kà bẹ́ẹ̀ fún wọn ọ̀rọ̀ tí ìyàwó Tinubu, Rẹ̀mí Tinubu sọ yìí, ẹ̀yin tẹ́ ń pè sẹ́yìn wọn, ẹ̀yin tẹ́ ẹ ní wọ́n tún ìlú ṣe, tẹ́ ẹ ní Tinubu tún ìlú ṣe, wọ́n ti tún Èkó ṣe, wọ́n ṣe wọ́n bá tán lè ṣe. Ó yẹ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ìyàwó Tinubu sọ yìí. Wọ́n ní kí ọ̀dọ́ kọ́ lọ máa dín àkàrà. Ṣé Rẹ̀mí Tinubu àkàrà ló dín ní kékeré? Ṣé ìgbà tó òun jáde ilé ìwé ṣí àkàrà ló dín? Kí ọ̀dọ́ jáde ilé ìwé, graduate, mo ti rí certificate yẹn kì í ṣe kan tó ti pẹ́ o. 2018 lẹ́ni yẹn jáde, wọ́n dẹ̀ fi ta àkàrà ní ìpínlẹ̀ Ogun. Ọlábísí Ọ̀nàbánjọ ni arákùnrin yẹn ti jáde. Wọ́n fi certificate, wọ́n ti fi ń ta àkàrà, wọ́n ti fi ń ta súyà. 2018 orí fóònù tí mo ti ń ṣètò yìí ló wà, màá lọ gbé wá, màá wá post ẹ̀, orúkọ ẹnìyẹn wà ń bẹ̀. 2018 lẹ́nìyẹn jáde tó graduate. Wọ́n fi certificate ẹ̀, Ọlábísí Ọ̀nàbánjọ ló ti graduate.
wọ́n fi sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ wọ́n fi ta àkàrà nípínlẹ̀ Ògùn, wọ́n fi sàtífíkẹ́ẹ̀tì àìmọye sàtífíkẹ́ẹ̀tì wọ́n ti fi ta súyà. Ẹ máa wo orúkọ ń bẹ̀ báyìí, ó ti useless. Ẹ ti bà ètò ẹ̀kọ́ jẹ́. Ẹ wá sọ wípé ẹ̀ ń pín owó, àwọn wo lẹ fún lówó? Ọ̀nà tẹ́ ẹ̀ ń gbé kalẹ̀ fún wọn ṣe, ǹjẹ́ ẹ̀ ń ṣe àyẹ̀wò ẹ̀? Ǹjẹ́ ẹ̀ ń supervise ẹ̀? Ẹ pín owó fún wọn, àwọn wo lẹ fún lówó? Àwọn wo ló jẹ àǹfààní nínú owó tẹ́ ẹ̀ ń pín yẹn? Ṣé owó tẹ́ ẹ̀ ń pín ní poly unit? Ṣé ìyẹn náà ara renew hope ni? Ṣé 15,000 tẹ́ ẹ̀ ń fún wọn kó fi dìbò? Ṣé 20,000 tẹ́ ẹ̀ ń fún wọn kó fi dìbò? Ṣé ara renew hope náà nìyẹn? Ẹ̀yin campaigners APC ẹ wá dá sí ọ̀rọ̀ yìí, ó kàn yín o. Wọ́n ní kí ẹ lọ máa dín àkàrà ní first time náà báyìí o. Tó bá ti wá débẹ̀ ní second time kí ni ọ̀dọ́ máa dín o? Wọ́n dín ìpákéré. Ìpákéré owó ẹ̀ ò tẹ́ ẹ pọ̀. Tẹ́ bá ti ra ọ̀gẹ̀dẹ̀, bójú ọ̀gẹ̀dẹ̀ pàrántà lẹ́ra bẹ́ẹ̀ tẹ́ rówó ra àgbàgbà. Ẹ ṣáà slice ẹ̀ kẹbẹ̀rẹ̀ sí ni máa dín lọ wà láì 500 ẹ̀ dín pàrántà. 500 ẹ̀ dín ìpákéré tà. Wọ́n ti bá yín wá solution ti dé. Wọ́n ní kẹ́ ẹ lọ dín àkàrà o. Wọ́n ní wọn ò rí solution sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀, gbogbo ọ̀rọ̀ ètò ààbò. Àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ti fi ara wọn jì. Arákùnrin tẹ́ ẹ wò, wòlíì tẹ́ ẹ wò, ìwọ́n jí gbé lọ, wọn ò rí báyìí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ó mísì wọn ò rí wòlíì láti Kaduna sí Èkó. Kaduna sí Èkó ó sọnù, wọn ò rí. Ẹ mọyì àwọn èèyàn tó ń sọnù lójúmọ́. Ẹ mọyì ẹ̀mí tó ń bọ́ sọ́wọ́ àwọn ajínigbé lójúmọ́. Ẹ mọyì billions of naira tí wọ́n ti gbà lọ́wọ́ ará ìlú. Rẹ̀mí Tinubu, Báyọ̀ Ọ̀nànúgà, gbogbo wọn yẹn ṣe ni pé wọn ò dá sí ọ̀rọ̀ ètò ààbò. Kò sí eléyìí tó sọ̀rọ̀ tó mẹ́nuba ọ̀rọ̀ ètò ààbò. Báyọ̀ Ọ̀nànúgà máa sọ̀rọ̀ lánàá 70 years old man. Ó ní òun ò rí any levels of hunger nínú Nàìjíríà. Ó ní I don't see any level of hunger. Òun ò rí ibi tí ebi ti ń pará ìlú. Òun ò tẹ́ rí ebi ò pará ìlú o. Ó ní ṣùgbọ́n gbogbo ọ̀nà tí wọ́n ń ṣe, ó ní ìjọba ti pèsè credit card fún àwọn civil servant. Ó ní wọ́n ń benefit nínú credit card. Ó ní àwọn tí wọ́n ń wà lọ́nà tí wọ́n ń lọ bí iṣẹ́ láti Ìjẹ̀bú sí Èkó tó yẹ pé 2 hours ló ń gbà wọ́n tẹ́lẹ̀, ṣùgbọ́n báyìí wọ́n ti ń lo 1 hour láti rin ọ̀nà yẹn. Ó ní wọ́n ti benefit. Ṣé rí pé wọ́n ti bá yín wá solution gidi. Ṣé rí pé àwọn eléyìí kò sí nǹkan tó kàn wọ́n bá para ìlú tán. Kò sí ẹnìkan nínú wọn tó mẹ́nuba ọ̀rọ̀ insecurity. Wọ́n dẹ̀ mú ọwọ́ wọn fi gbó báyìí. Wọ́n ti bo kíá. Kò nídìí kó bó tán àkàrà dídín. Ẹ nílò kẹ́ ẹ bó tán. Kò nídìí kẹ́ ẹ bó tán. Ó lè kú. Fìrìfìrì ojú ẹ̀yẹn gan lè kú. Á fi dùn náà ni. Tẹ́ ti mú rodo méjì tẹ́ ẹ rẹ́ sí. Ẹ nílò mangi nínú ẹ̀. Ò nílò mangi, ẹ buyọ̀ sí. Ẹni pé kò náwó lọ́wọ́ tó pọ̀. Epo ìdérí bíà wọ́n á dín àkàrà. Ṣé rí pé wọ́n ti bá ọ̀dọ́, wọ́n ti bá yín wá ọ̀nà àbáyọ lẹ́nu kẹ́ ẹ máa campaign lọ lókù. Ẹ campaign ṣó APC progress, APC problem, APC problem. Wàhálà dé. Ṣé bí ẹ sọ wípé ẹ ní gbọ́n ni wọ́n á kọ́ yín lẹ́kọ̀ọ́. Àwọn tẹ́ ń tẹ̀lé yẹn náà, àwọn náà ni wọ́n á ti kọ́ yín lẹ́kọ̀ọ́. Àwọn náà ló máa bá yín wọ́ ọ̀nà àbáyọ. Òun ṣe mí, òun gbà mí. Àwọn ló ń ṣe yín. Àwọn náà ni wọ́n á ti máa bá yín wá solution. Àwọn ló ń kó agbésùmọ̀mí wọlé fún yín nítorí ìbò. Àwọn náà ni wọ́n ti ń sọ fún yín wípé wọ́n ti bá yín rí bísínẹ́sì o. Tẹ́ ẹ̀ ní náwó. Ẹ̀yin náà ẹ wo nǹkan mẹ́ta tí Rẹ̀mí Tinubu dárúkọ. Ó ní kí wọ́n lọ dín àkàrà. Ẹ lọ máa sun àgbàdo ta. Tàbí kẹ́ ẹ lọ dín kúlíkúlí. Ẹ gbọ́ dáadáa ni. Ó ní àwọn kan tẹ̀ pé kúlíkúlí. Ó ní but àkàrà yẹn ó easy. Kúlíkúlí ó lè pẹ́ díẹ̀ kí wọ́n tó yọ òróró ẹ̀pà. Àbẹ́ ẹ̀ mọ́ bọ́ yẹn ṣe kúlíkúlí ni. Wọ́n á kọ́ yọ òróró ẹ̀pà yẹn kí wọ́n tó yọ. Wọ́n á blend àbí wọ́n á kọ́kọ́ ku ẹ̀pà tán. Wọ́n á yọ òróró inú ẹ̀. Òróró ẹ̀yẹn ni wọ́n á fi dín kúlíkúlí. Ìyẹn long process ni. Àkàrà 2 hours ni. Ẹ dín àkàrà pápápá.
àwọn tẹ́ ẹ̀ ń tò tẹ̀lé, àwọn tẹ́ ẹ sọ wípé ọmọ Yorùbá tó wà ń bẹ̀ lélẹ́yìí, ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu Rẹ̀mí Tinubu, ààrẹ Tinubu ló sọ ọ́, tó bó sọ ọ́ ó ní ààrẹ gan sọ wípé Renew Hope òun lòún fi support nígbà tí ààrẹ Tinubu mú suggestion Renew Hope yẹn wá wípé ọ̀nà táwọn lè gbà láti lè jẹ́ kí ọ̀dọ́ kí wọ́n ní hope nínú ìlú làwọn fi gbé ètò Renew Hope initiative kalẹ̀. Ní wọn ò náwó sí Renew Hope initiative o, ṣùgbọ́n ọ̀nà ibo ni wọ́n ń ná sí, àwọn ni wọ́n ń kó owó fún. Kí ni àwọn tí wọ́n ń gbé owó kalẹ̀ fún? Wọ́n ń dárúkọ bílíọ̀nù. Àwọn òwò bẹ̀kúndù wo ló jẹ àǹfààní nínú bílíọ̀nsì wọ̀nyẹn? Owó tó yẹ kẹ́ ẹ lọ sórí ọ̀rọ̀ ètò ààbò, kí ètò ààbò kó kẹ́sẹ̀ járí. Kò sétò ààbò nínú ìlú, kò sóúnjẹ nínú, kò sí iná. Ṣé ẹ mọ̀ wípé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ fà á ni? Ok, ẹ ń sọ̀rọ̀ pé kí wọ́n dín àkàrà, kí wọ́n sun àgbàdo tà. Ok, ṣe wọ́n á ímpọ́ọ̀tù ẹ̀wà wá wọlé ni? Ẹ ká bèè lọ́wọ́ Rẹ̀mí Tinubu, ṣé wọ́n máa ímpọ́ọ̀tù ẹ̀wà wá wọlé ni? Wọ́n á gbé wá láti Germany àbí láti Paris, àbí ẹ lọ ímpọ́ọ̀tù ẹ̀wà wọlé láti Canada? Kì í ṣe inú ìlú yẹn ni wọ́n á ti kọ́ oko tí wọ́n á gbin ẹ̀wà ni. Nígbà tí gbogbo àdúgbò báyìí ti ń ṣe òwò àkàrà díndín báyìí, ẹ mọ̀ wípé ẹ̀wà máa scarce ni tí wọn ò bá gbìn míì. Oko wo ni wọ́n fẹ́ gbin ẹ̀wà míì sí o lójú agbésùmọ̀mí? Àgbàdo tẹ́ ní kí wọ́n máa sun ta yẹn, ṣé àgbàdo fẹ́ fall from heaven ni? Ṣé àgbàdo fẹ́ lálẹ́ wù fúnra ẹ̀ ni? Ibo ni wọ́n ti fẹ́ kó àgbàdo jáde? Àbí woman yìí nílò kan sáré lọ ṣe àyẹ̀wò díẹ̀ fún o. Woman tí wọ́n ń pè ní first lady yìí ó nílò àyẹ̀wò. Ibo ni wọ́n ti fẹ́ kó àgbàdo jáde tí ará ìlú fẹ́ sun àgbàdo tà? Ibo ni wọ́n ti fẹ́ rí àgbàdo tí ètò ààbò ò bá sí, tí àgbẹ̀ ò bá rọ́nà lọ sóko? Àwọn tó sì ń rí oko ń lọ díẹ̀díẹ̀ tí wọ́n bá dín àkàrà yẹn tán, ibo ni kí wọ́n ti máa rí ẹ̀wà míì mú jáde? Ṣé ẹ mọ iye oko tí agbésùmọ̀mí jókòó tì? Oko watermelon ni, oko ẹ̀gúsí ni, oko àgbàdo ni, yàtọ̀ sí pé wọ́n da ẹran wọnú ẹ̀, wọ́n yọ àdá tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ fún ẹran wọn jẹ. Ṣé Rẹ̀mí Tinubu á lóun ò rí fídíò yẹn? Ṣé ẹ fẹ́ sọ fún wa wípé ẹ ò rí itú tí àwọn agbésùmọ̀mí ń pa nínú ìlú? Ìkà ni gbogbo yín. Ìkà mà ni yín o, ẹ máa ń ṣe èèyàn o. Ẹ ya ìkà gidi o. Ìkà abiagbagi, ẹ ń ṣàbíamọ ni, ẹ ń ṣàbíamọ àtọ̀. Olùkọ́ tó kàwé gan, ó kàwé, principal, ó wà ní ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí. Rẹ̀mí Tinubu ò lọ síbẹ̀ kó tẹ̀ lọ visit condolence wípé àti ẹ̀ lọ ṣe àbẹ̀wò, a lọ bá wọn kẹ́dùn o. Rẹ̀mí Tinubu ò dá sí, kò bá wọn kẹ́dùn o, kò bá wọn dárò o. Olùkọ́ tí wọ́n bẹ́ lórí o, àwọn tó ti kù tí wọ́n ti jí gbé di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, wọn ò tí ì fi wọ́n sílẹ̀. Àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n ti gbìyànjú wípé no, a ò lè fi àwọn wọ̀nyí sílẹ̀ kí wọ́n wà nínú igbó báyìí. Wọ́n ti ṣe akitiyan, wọ́n ti wọnú igbó Oduwa National Park lọ. Ṣebí fọ́nrán ẹ̀ la fi hàn wá yìí, àwọn ni àwọn agbésùnmọ̀mí ti ṣe ìkọlù sí. Tí ìbọn bá ẹnìkan, ọpẹ́lọpẹ́ àjẹsára tí ìbọn ò bá àwọn tó kù. Ok, tí ẹ pé wọn ò jẹ àjẹsára, kí ni àbá máa sọ lé báyìí nílẹ̀ tó mọ́ yìí? Torí alẹ́ àná la gbọ́ ìròyìn yẹn. -1 àti nìyẹn, àbí? No! Ṣé wọn ò ní títí máa ti bá sọ pé ṣé ti rí? Ṣùgbọ́n pé ọpẹ́lọpẹ́ àjẹsára dí ọmọkùnrin ò dẹ̀ tó o. Ọba tí wọ́n kọlù, ọba ìlú Alágámọ̀, tìlú Àgámọ̀ ní Àkúrẹ́ North, ọba Kẹ́hìndé Fálọdún. Ṣé ti gbàgbé sítórì wọn? Gbogbo ẹ̀yin ẹlẹ́ṣọ́ ààbò, àràbà túramú, odò ń gbárèrè o. Bàbá yẹn wọn ń ṣe kìrìsìtẹ́nì, ọba Kẹ́hìndé Fálọdún wọn ń ṣe kìrìsìtẹ́nì o, wọn dẹ̀ ń ṣe mùsùlùmí, oníṣẹ̀ṣe ni wọn. Ọba Kẹ́hìndé wọ́n jẹ́ ọba tó lágbára.
tó ń pawọ́dà gidi tí mo ti lo fídíò wọn rí. Fídíò wọn wà lórí ìkànnì wa tí wọ́n gbé lọ yẹn. Ẹ̀yìn ìgbà tí wọ́n pa ọba yẹn mo padà lọ wá fídíò yẹn, ó wà lórí ìkànnì tá à ń ti ń sọ̀rọ̀ Àṣàkẹ́ TV show, Àṣàkẹ́ akọ́mọlédè yìí. Ó wà ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wò ẹ lọ, ó wà lẹ́yìn. Ọba Kẹ́hìndé Fálọdún kì í ṣe ọba tó gbé ẹ̀sìn sórí o. Kí ni wọ́n ṣe fún ọba? Wọ́n fọ́ nǹkan mọ́ wọn lórí ni o. Pẹ̀lú àwọn tí wọ́n ní wọ́n lé ní 10, àwọn agbébọn tí wọ́n ya wọ ààfin ní Àkúrẹ́ nọ́ọ̀tì ní ìgbà tí wọ́n ń ta fúnra wọn tó ń ta tí wọ́n rí wípé ìbọn ò wọlé sí ọba lára gẹ́gẹ́ bí ohun tí a gbọ́. Wọ́n ní wọ́n la nǹkan mọ́ wọn lórí ni nǹkan tí àwọn aráàlú tí wọ́n sọ nìyẹn. Torí kì í ṣe pé lóru ọ̀sán gangan ni wọ́n ní wọ́n wá tó jẹ́ pé àwọn èèyàn wà ládùúgbò, wọ́n ní wọ́n sá ni everybody yá dànù. Nǹkan tá à ń sọ nìyẹn. Ibi tí ó kù sí ní orí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìyẹn. Tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọ́n ní tá ń fẹ́ kú ni everybody máa sá ni. Awakọ̀ ẹnìyẹn àti àwọn kinní burúkú wọ̀nyí ọwọ́ ọba ò wá ká wọn. Wọ́n fún ọba ní àkámọ́. Pẹ̀lú pé wọ́n fún ọba ní àkámọ́ yẹn náà, ọba gbìyànjú. Ọkùnrin takuntakun ni wọ́n. Ṣùgbọ́n díẹ̀ ọmọ ọkùnrin ò tó ni wọ́n fi rí ọba mú o. Yorùbá sì bọ̀ wọ́n ní mọ̀jàmọ̀sá là ń mọ akíkanjú o lójú ogun. Akíkanjú tó bá mọ̀ ń jà tó mọ̀ sá. Wọ́n ní irú wọn ló máa ń bógun lọ o. Tó ṣe bí òwe ẹ̀yin àgbà wa o. Nǹkan tó ṣẹlẹ̀ yìí la fi mú ọ̀rọ̀ yẹn jáde o wípé díẹ̀ ọmọkùnrin ò tó o. Àràbà túra mú odò ń gbárèrè. Àwọn ibi tó bá kù sí nǹkan báyìí náà a máa ṣẹlẹ̀, ẹ̀yàn á fi túra mú ni. Àwọn ibi tó bá kù sí ẹ jẹ́ ká túra mú o. Ẹ jẹ́ ká ní lọ́kàn náà wípé àwọn kinní burúkú wọ̀nyí ó lọ́wọ́ ìjọba nínú. Ó lọ́wọ́ ìjọba nínú. Tó ò bá lọ́wọ́ ìjọba nínú ni kò yẹ kó lè débi tó lè dé yìí. Tó ò bá ní ọwọ́ ìjọba nínú, níbo ni àwọn aircraft wà? Níbo ni air force wà? Níbo ni fighter jet wà tí wọn ò rí lò? Ìdí tí wọ́n fi mú ọmọ Tolúlọpẹ́ Arótilé tí wọ́n fi mú ọmọ yẹn kúrò nìyẹn. Tó bá yẹ pé ọmọ yẹn ìwà ni á ti finish wọn tán nínú igbó Sambisa. Ṣùgbọ́n wọ́n wọ́n mú ọmọ lọ́mọ kúrò torí pé ó ń dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn. Àwọn tó jẹ́ pé àwọn làwọn kó wọn sínú igbó, ìwọ ọmọ pínísì yìí ó wá fẹ́ wá mú wọn kúrò. Àwọn làwọn ń lò wọ́n bó ṣe rí nìyẹn. Tó ò bá rí bẹ́ẹ̀ ni kí ni wọ́n pa ọmọ lọ́mọ fún? Kí ni wọ́n pa Tolúlọpẹ́ Arótilé fún? Ọmọ Okun láǹdì kí ni wọ́n pa fún? Ṣé ẹ ti wá rí wípé ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí Yorùbá ẹ jẹ́ ká kíyèsára. Pánsá ò fúnra, pánsá já síná. Àjà ò fúnra, àjà jí o. Bónílé ò bá fúnra, olè ló máa kó lọ o. Àwọn ilé yìí àwọn lápò lè kó wájà, àwọn láti polóko kó wá mu. Lórí ìkànnì bí àwa á máa sọ òdodo títí wá o. A máa sọ òdodo títí wá o. Òótọ́ ọ̀rọ̀ wọ́n ní olóòtítọ́, wọ́n ní òun ni ọ̀tá ìlú àbí ó dáa. Wọ́n ní ẹ̀yìn olóòtítọ́ náà dẹ̀ ni Ọlọ́run máa ń wà. Ọlọ́run kì í sí níbi tí irọ́ bá pọ̀ sí o. Ibi tí irọ́ bá wà Ọlọ́run kì í sí níbẹ̀ o. Ẹ̀yìn olódodo òun ni Ọlọ́run máa ń wà o. Olóòtọ́ ìlú o, olòṣìkà ìlú o. Olóòtọ́ dẹ̀ ni wọ́n ní olóòtọ́ kì í lẹ́ni. Olóòtọ́ kì í sì ń lẹ́ni torí irọ́ òun lọ́mọ aráyé fẹ́. Ọba ti ń parọ́ fún wọn, ibẹ̀lẹ̀ ti rí wọn. Ṣùgbọ́n àwa lórí ìkànnì a máa sọ òdodo títí wa. Àwa ò kì í ṣe olóṣèlú o. Yín campaign olóṣèlú kọ̀ọ̀kan o. Yín sílẹ̀yìn olóṣèlú kọ̀ọ̀kan o. Torí gbogbo wọn irú kọ̀ọ̀kan náà ni wọ́n. They are all the same. Irú ròǹborùn ni wọ́n. Ẹ wo ọ̀rọ̀ tí ọ̀nà Bánjọ lólóhùn jẹ́ àbí ọ̀nà Núgà. Báyọ̀ Ọ̀nànúgà 70 years old man. Ẹ wo nǹkan tó sọ lánàá ni o. Ẹ wá wo nǹkan tí Rẹ̀mí Tinubu sọ lẹ́ni. Ṣé ẹ rí pé wọ́n ríṣẹ́ fúnra wọn ni? Ó lóun ò rí, ó ní ebi ò para ìlú. Òun ló ebi ò para ìlú. Ìgbà tí ìyàwó first lady àbí first lady máa jáde lẹ́ni, ó ní òun ti bá wọn rí ọ̀nà àbáyọ. Ebi bá tẹ̀ ń pa wọ́n, òun ti rọ́nà àbáyọ kọ́ lọ máa dín àkàrà tán. Ṣé ọ̀rọ̀ nìyẹn?
Ṣèyí Mákindé bring back our children ní ìgbà tí gómìnà bá wà, tí ọlọ́pàá wà, tí ológun wà, tí wọn ò rí nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ. Àwọn ẹni ẹlẹ́ni Ìgbòho Òòṣà tí wọ́n ti dìde, ẹ ti wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ ogun wọn. Ṣùgbọ́n a dúpẹ́ wípé kò jù yẹn lọ. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Òun la fi ń pàrọwà sí gbogbo aṣíwájú ilẹ̀ Yorùbá, gbogbo jagunjagun ilẹ̀ Yorùbá, ní pé níbi tá a bá dé yìí a nílò láti dìtẹ̀ ara wa, a nílò láti bára wa jà, a nílò láti fìmọ̀ ṣọ̀kan, a nílò láti fi ọwọ́ kúnra wa lórí ibi tá a bá dé yìí. Ẹ má jẹ́ kí a gbẹ̀dí ara wa, ẹ má jẹ́ kí a ṣe ọ̀tẹ̀ ara wa. Ibi tá a bá dé yìí ó ti lọ fá o. Kò sí ẹnìkan tó padà wúlò níbi tí ọ̀rọ̀ dé dúró yìí. Iṣẹ́ tó wà ńlẹ̀ yìí kì í ṣe iṣẹ́ ẹnìkan, àjọṣe gbogbo wa ni. Mo sọ síwájú nísìnyí pé ẹ̀yin tẹ́ ẹ bá gbé sọ́wọ́, ẹni jíjẹ, ẹni kúkù, ẹni tolómi, ẹ gbé jáde kẹ́ fi ran ilẹ̀ yín lọ́wọ́. Tẹ́ ẹ bá gbé jáde báyìí kò wúlò.